nítorí ọ̀rọ̀ ìmáàmù àgbà mọṣáláṣí ìlú Iniṣa, àwọn àáfà kìlọ̀ fún Gomina Adeleke. Àwọn aṣáájú ẹ̀sìn Islam nílùú Iniṣa nípínlẹ̀ Ọ̀ṣun ti kìlọ̀ fún Gomina Adeleke láti má ṣe fi agbára yan àlùfáà Hakeem gẹ́gẹ́ bí ìmáàmù àgbà fún mọṣáláṣí ńlá ìlú náà. Wọ́n sọ fún gómìnà láti bọ̀wọ̀ fún àṣẹ ilé ẹjọ́ eléyìí tó sọ pé àlùfáà Hakeem àtàwọn tí wọ́n jọ ń dupò náà kò gbọdọ̀ pe ara wọn ní ìmáàmù àgbà mọṣáláṣí ńlá ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, lẹ́yìn ikú ìmáàmù àgbà tẹ́lẹ̀ fún Iniṣa Central Mosque, wàhálà ńlá bẹ́ sílẹ̀ lórí ẹni tí yóò rọ́pò bàbá náà. Látàrí wàhálà yìí, ìjọba gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun Alhaji Adégbóyèga Oyètọ́lá ti mọṣáláṣí ńlá náà pa lọ́dún 2020 nígbà tí ẹjọ́ yìí dé ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní Òṣogbo tí ṣe olúùlú ìpínlẹ̀ náà. Ilé ẹjọ́ pàṣẹ pé kí gbogbo àwọn tí wọ́n du ipò náà kó rárò kí ẹnikẹ́ni má ṣe pe ara wọn ní ìmáàmù àgbà mọṣáláṣí ńlá náà. Now ó wá jẹ́ ohun ìyàlẹ́nu fún wa láti wí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àbí gọ́ọ̀mẹ̀ntì nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n wá fún ẹnìkan nínú ara àwọn tí ilé ẹjọ́ tí wọ́n hánà wípé kò gbọ́dọ̀ dé agbègbè mọ́sálásí débi pé yóò kírun, àwọn afẹ́ nìkan nu wa pé kó lọ́ọ́ máa kírun bẹ́ẹ̀. Eléyìí ló jẹ́ nǹkan tí a pe gbogbo àgbáyé sí o láti bá wa dá sí. Dáàrí ni pé gómìnà náà wá sí Iniṣa, ó wá kírun jímọ̀ pẹ̀lú Hakeem, ló wá fọwọ́ Hakeem sókè pé ẹni tó ń fi jẹ ìmáàmù Iniṣa rèé o. Èyí la wá ní kí gbogbo àgbáyé ó bá wa gbọ́, níbi tó ṣe pé gómìnà ó sọ pé ẹjọ́ tí ń bẹ nílé ẹjọ́ ò ní lọ mọ́, ẹni tó o yàn rèé. Tó yẹ pé ńgbà tí gómìnà yìí náà jẹ ó lọ ilé ẹjọ́ ló fi òun náà rinlẹ̀ pé òun ló lẹ́tọ̀ọ́ láti jẹ gómìnà. Àmọ́ ṣá, kọmíṣánná fún ètò ìròyìn lọ́ṣùn Olúọmọkọ́lápọ̀ Hálímì ti fi dá gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn lójú pé gómìnà Adeleke kò ní ṣe ohunkóhun lòdì sí àṣẹ ilé ẹjọ́. Mariam Olaniyi ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.